ọ̀rọ̀ àwọn olùkọ́ àtàkẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé tí wọ́n dẹ̀ ti gba ìtúsílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ó ti di wàhálà láàrin Senate àti láàrin Ṣèyí Mákindé. ọ̀rọ̀ wo ni Ṣèyí Mákindé sọ tó fi kódà bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn àjọ United Nations pẹ̀lú àwọn Senate wọ́n ti sọ pé gómìnà Ṣèyí Mákindé gbọ́dọ̀ tọrọ àforíjì. gómìnà dẹ̀rẹ̀ òun ti rí ní rí pé ta lòun ṣẹ̀ tó ń fẹ́ máa tọrọ àforíjì. so ọ̀rọ̀ yẹn ti di wàhálà láàrin wọn. ìyẹn la ní pé kágbé wá fẹ̀yìn èèyàn àtàwọn ọ̀rọ̀ míì. eléyìí tí ó tún dàbí ìròyìn míì tí a gbọ́ pé ó tún jáde òun ni wípé nípa ọ̀rọ̀ àwọn ajínigbé ta ní à ń bọ̀ wá sórí ẹ̀. ìròyìn yẹn ló dúró gbangba àti bí ọ̀rọ̀ náà ṣe ti di wàhálà láàrin gómìnà Ṣèyí Mákindé àti Senate pẹ̀lú ìjọba àpapọ̀. ibẹ̀ náà la tún ti gbọ́ pé àwọn ọmọ Nàìjíríà míì wọ́n ní flight earpiece wọ́n ló tún ti kó àwọn batch mi dé láti South Africa ìpè ká kí wọ́n káàbọ̀ mo tiẹ̀ sọ mo ní àwọn wọn káàbọ̀ but ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó sì ń gbóná ju ẹ̀kọ́ jẹ́ pé ẹ̀ láàmú kí káàbọ̀ sí lọ ìbẹ̀tàwa náà kí wọ́n káàbọ̀ briefly. tí nípa sójà Àmọ̀tẹ́kùn àti ọdẹ tó pàdánù ẹ̀mí wọn lásìkò ìgbìyànjú láti gba ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ oríire sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti ń bá oríṣiríṣi àwọn nǹkan tó sì ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó mórí bọ́ tí wọ́n bá wọn kẹ́dùn nínú wọn. wọ́n ní ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí ní ọjọ́ Ẹtì ọjọ́ 10 oṣù keje bí ìjọba ṣe kéde gbígba ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ilé ẹ̀kọ́ Ìsìnlẹ̀ àti Yàwóta táwọn agbébọn jí gbé láti ọjọ́ 15 oṣù karùn-ún. àmọ́ bí ìdùnnú ṣe ṣubú láyọ̀ pàápàá fún àwọn ìdílé tí àwọn èèyàn wọn tí wọ́n ti wà ní àhámọ́ fún ọjọ́ pípẹ́ níṣe ni àwọn ìdílé kan ni wọ́n kó sínú ìbànújẹ́ ọkàn nítorí àwọn èèyàn tiwọn tó bá ìtúsílẹ̀ náà lọ. gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ àwọn ẹ̀ṣọ́ aláàbò 10 ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ni wọ́n kópa nínú ìgbìyànjú láti tú àwọn èèyàn náà sílẹ̀ èyí tí ọ̀gágun Chinedu Raf tí ó jẹ́ ti ọ̀gá àgbà iléeṣẹ́ ológun commanding 2 division ti ẹ̀ka iléeṣẹ́ ológun. wọ́n ní ọ̀rọ̀ náà gómìnà Ṣèyí Mákindé nígbà tí ó ń sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ló pàdánù ẹ̀mí wọn lásìkò tí wọ́n gbìyànjú láti gba ìtúsílẹ̀ àwọn èèyàn náà. lára àwọn ẹ̀ṣọ́ aláàbò tó pàdánù àwọn òṣìṣẹ́ wọn ní iléeṣẹ́ ológun ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn ọlọ́dẹ àtàwọn míì. Mákindé ní àwọn kò lè gbàgbé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò àwọn ọlọ́dẹ àtàwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀yọ́ tí ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. ọmọ ogun FA Isaac ọ̀gbẹ́ni Adigun Shuaib ọ̀gbẹ́ni Isa Saliu ọ̀gbẹ́ni Rafiu Ayuba àti ọmọ ogun kan tí n kò mọ orúkọ rẹ̀ ìyẹn bí gómìnà ṣe kà jáde. mo tún gbóṣùbà fún ọ̀gbẹ́ni Bámidélé Paul tó fi ara pa yánnayànna tó ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí Mákindé ló sọ bẹ́ẹ̀. tó nípa ọ̀rọ̀ ti ìtúsílẹ̀ táwọn èèyàn bó ṣe rí nìyẹn àmọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ kan gorí íńtánẹ́ẹ̀tì níbi tí wọ́n ní Davido ti gbé mọ́tò fún obìnrin principal yẹn tí wọ́n ṣe ògbóhùn àti Davido ṣe yọ dúró tọ́nà ìwé ọkọ̀ sí wọ́n ní AI nìyẹn o pé ẹ mọ́ tẹ̀lé ìròyìn ẹlẹ́jẹ̀ ni. DJ Babji kó tó di pé a lọ máa tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ nípa wàhálà tí ó ṣẹlẹ̀ tàbí ká sọ pé wàhálà tí ọ̀rọ̀ yẹn ti dá sílẹ̀ láàrin Senate àti gómìnà Ṣèyí Mákindé ẹ kí àwọn aráalé ní ṣókí. a kí gbogbo ẹ̀yin èèyàn kásì kí ara tó ti wọlé sórí ìlà. a kí gbogbo yín nílé lóko lẹ́yìn òdì. Balógun Babájídé lórúkọ tèmi tí gbogbo yín mọ̀ sí DJ Babji. mo kí gbogbo yín wípé ẹ kú dédé àsìkò yìí ẹ kú ojú ọjọ́ ṣe rí ǹjẹ́ àárọ̀ ni ẹ káàárọ̀ ǹjẹ́ ọ̀sán ẹ káàsán ǹjẹ́ àṣálẹ́ ni ẹ káalẹ́ ní gbogbo kíbi tẹ̀ wá. a tún ti dé o kẹwàá bá wa dá sí kẹwàá gbọ́n tá a gbé dé lágbára Elédùmarè ìbànújẹ́ kò ní kọ̀ọ̀kùn sọ̀ọ́dẹ gbogbo wa. àmín. DJ Babji. bàbá. àlàyé ní kíkún tó wà nínú ọ̀rọ̀ tí à ń sọ nípa ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn Senate òun ni wípé lẹ́yìn tí gómìnà Mákindé tí ó kéde wípé àwọn fẹ́ ṣe iṣẹ́ ìwádìí lórí ìjínigbé tó wáyé ní Ògbómọ̀ṣọ́ a sọ lórí ètò lánàá náà pé kíní yẹ kó fẹ́ mú àríyànjiyàn káàkiri lọ́nà méjì táwọn kan ní kò yẹ kó ṣe bẹ́ẹ̀ táwọn kan ló yẹ kó ṣe bẹ́ẹ̀ ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé tá a bá ní ká gbé yẹ̀wò dáadáa tó bá jẹ́ pé èèyàn lásán kan ló ní kò yẹ kí Mákindé ó ṣe bẹ́ẹ̀ wọ́n á fẹ́ fura sónítọ̀hún pé àbí onítọ̀hún mọ̀ nípa irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé iléeṣẹ́ ìjọba ló ní kán mọ̀ ṣe ó lè mọ̀ sẹ́ni tó máa kó èrè wọn púpọ̀ jù ìròyìn sọ pé Mákindé ó ní láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé àjọ United Nations tó ń kéde
pé kò lè ṣèwádìí ìṣẹ̀lẹ̀ náà àwọn náà sọ bẹ́ẹ̀. ìròyìn sọ pé ẹnìkan tó jẹ́ aṣojú orílẹ̀-èdè Nàìjíríà ní United Nations ìyẹn ní àjọ ìṣọ̀kan àgbáyé Sẹ́nítọ̀ Jimoh Ibrahim wọ́n ní ó ti rọ gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kó yá tètè lọ tọrọ àforíjì lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ oríire tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba òmìnira lọ́wọ́ ajínigbé. Sẹ́nítọ̀ Ibrahim ó sọ̀rọ̀ yìí lẹ́yìn tí Mákindé ti kéde pé àjọ United Nations wọ́n ní láti ṣèwádìí ohun tó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún eléyìí tó wáyé nílé ẹ̀kọ́ girama Ìsìnlẹ̀ àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Yàwútà níjọba ìbílẹ̀ Oríire l'Ógbòmọ̀ṣọ́. Aṣojú Nàìjíríà ní àjọ United Nations ṣàlàyé pé àforíjì ló yẹ kí Mákindé tọrọ torí ó kùnà láti pèsè ètò ààbò tó péye fún àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbòmọ̀ṣọ́ dípò bí ó ti ń kéde wípé àjọ United Nations wọ́n ní láti ṣèwádìí ọ̀rọ̀ náà. nígbà tí ó ń kí àwọn ọmọ Nàìjíríà kú oríire lórí èyí bí àwọn èèyàn náà bí wọ́n ti ṣe gba òmìnira lọ́wọ́ àwọn ajínigbé, Sẹ́nítọ̀ Ibrahim ó rọ gbogbo ìjọba ìpínlẹ̀ ní Nàìjíríà láti mú ètò ààbò ní ọ̀kúnkúndùn. Ibrahim ṣàlàyé síwájú sí wípé àjọ United Nations kì í dá sí ọ̀rọ̀ abẹ́nú láwọn orílẹ̀-èdè tó bá jẹ́ pé ọmọ ẹgbẹ́ àjọ náà ni wọ́n gẹ́gẹ́ bíi ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àjọ United Nations kì í ṣe àjọ eléyìí tó máa ń ṣe ìwádìí ọ̀rọ̀ abẹ́nú láwọn orílẹ̀-èdè tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ àjọ náà. Sẹ́nítọ̀ Ibrahim wá rọ Mákindé láti ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ náà kàn. Bákan náà ni ó tún rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ àtàwọn olùkọ́ tí àwọn ajínigbé náà tí wọ́n ṣekú pa. Aṣojú Nàìjíríà ní àjọ United Nations tún rọ Mákindé láti ké sí aráàlú tó bá nílò ìrànwọ́ láti ṣe ohun tó tọ́ fún àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn. Mákindé dárúkọ àwọn 5 tí àwọn ajínigbé tí wọ́n pa nígbà tí wọ́n ń dóòlà ìyẹn ti bá ìròyìn jáde lọ́wọ́ ìbẹ̀rẹ̀ tẹ́lẹ̀. ṣùgbọ́n nígbà tí Sẹ́nítọ̀ Adam Oshiomhole tóun náà sọ̀rọ̀ ní ilé ìgbìmọ̀ asòfin, Oshiomhole náà bínú gan wípé ọ̀rọ̀ tí Mákindé sọ yẹn ó ní kì í ṣe ọ̀rọ̀ tí ó bá etí mu wípé ó gbọ́dọ̀ tọrọ àforíjì. gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní fáyà Ṣèyí Mákindé. ṣé ẹ dẹ̀ mọ̀ pé tí ẹ bá gbàgbé nínú ọ̀rọ̀ tá a sọ afojú inú wo ọ̀rọ̀ yẹn bí ìgbà tó jẹ́ pé ìjínigbé yẹn náà lójú ti Ṣèyí Mákindé ó rú Ṣèyí Mákindé náà lójú. òun náà fẹ́ máa rò pé nígbà kan ní Fáyọ̀ṣe sọ pé Ṣèyí Mákindé ló wà ń díẹ̀ ṣe mọ̀ ìgbà tí Ṣèyí Mákindé náà tó wò pé òun kọ́ lòun wà ń díẹ̀ òun náà tó ń rò síjọba àpapọ̀ bó tiẹ̀ jẹ́ pé kò dárúkọ wọn bẹ́ẹ̀ ó ṣàn sọ pé àjọ United Nations wọ́n gbọ́dọ̀ ṣèwádìí so bí ó tún ṣèwádìí pé wọ́n tún dá lóhùn láti federal láti senate bó tún ṣe dá lóhùn yẹn àwọn náà tún rò pé senate náà ẹ bá fi Mákindé lẹ̀kẹ́ jẹ́ kí ó ṣèwádìí ó ṣe nǹkan tó fẹ́ ṣe. àmọ́ nǹkan táwọn fàyọ ni wípé wọ́n ní àjọ United Nations tó ń pè wọ́n ní wọn kì í dá sí nǹkan tó bá ti jẹ mọ́rọ̀ inú ilé rẹ̀ ìyẹn ni pé lọ mójútó inú ilé rẹ̀ òun nìkan tí àwọn máa ń dá sí. gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ta ní ká náà sórí atẹ́gùn for now òun nìyẹn àti sọ̀rọ̀ ti kú ọmọ ẹgbẹ́ onímọ́tò tí wọ́n pa àti sọ̀rọ̀ nípa nǹkan míì àti sọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ ìwádìí tí Mákindé fẹ́ ṣe bó ṣe ti dá wàhálà alẹ̀ ẹ jẹ́ á gbé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ká yànnà náà wò ká gbé yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ káwọ olóòtú ká lọ síbẹ̀ straight. Alhaji sẹ́rí ọ̀rọ̀ tá a gbé wá yìí ọ̀rọ̀ tó jẹ́ wípé ó sọ lọ́gbọ́n kọ́ ó sòmùgọ̀ kọ́ ni tàbá dẹ̀ ní ká wò dáadáa tàbá ní ká fojú àgbà wò ká wò bó ṣe lọ ní sọ̀ọ̀sán a máa fẹ́ fi sentiment sí a fẹ́ sọ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara èèyàn mo dẹ̀ rò bóyá tàbá ti ń bá ìjọba tàbá ti ń bá wọn deal àwọn máa fẹ́ fọwọ́ òfin múyàn wọn ò ní fẹ́ wò pé ẹlẹ́ran ara làwọn kan kìnnìkan àwọn ò ń ṣe bẹ́ẹ̀ àwọn ohun gbogbo yẹn rárá. kí n kọ́kọ́ kẹ́ lórí ìròyìn tẹ́ kọ́kọ́ mú wá lórí tàwọn ọmọ onímọ́tò kí n kọ́kọ́. ìyẹn nípa ọ̀rọ̀ ikú tí ó pa. Tọ́ba Jájà bẹ́ẹ̀ ni Ọlọ́run á bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere lágbára Ọlọ́run iwájú tó dojú kọ kò ní bàjẹ́ yìí tó fílẹ̀ náà ó máa dání kí Ọlọ́run ọba kó dẹ̀lẹ̀ fẹ́ ní rí. àmín. tó bá jẹ́ pé iṣẹ́ àdúrà wa tẹ́rí ọ̀rọ̀ àmì kọ́
àdúrà wa mi wọ́n kọ́ ni pé ó ṣe kókó ká ṣàdúrà náà ni but iṣẹ́ owó èèyàn ni ó ṣàdúrà fún yẹn ló máa ṣàdúrà fún yẹn. bẹ́ẹ̀ bá dábàá jẹ́ ló fi jẹ́ kí tá bá ń ṣépè fún ìjọba mi báyìí ká pè pé máa pa ìjọba ni. ó yẹ kí gbogbo ìjọba ló yẹ kó ti kú o. ó yẹ kí gbogbo ẹ ti dáwọ́ káwọn ẹ máa rò pé kí ló adé táwọn ọ̀rẹ́ nìkan kan ní ìlú mọ́. àmọ́ kí Ọlọ́run ọba kó ṣàánú wa ni. nípa títí ọ̀rọ̀ táwọn ajínigbé tí wọ́n dáyàn lẹ̀ kí Ọlọ́run ọba kó ṣàánú wa sẹ́nìtì màá lù wọ́n lọ́gọ̀ ẹnu àmọ́ n tí màá kọ́ sọ. ìgbà tó tiẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ pé kí Mákindé tọrọ àforíjì kò tètè yé mi torí mo fẹ́ rò pé bí mo ṣe rí tí ròyìn gbé ìgbà tá àti ìwọ́nú ròyìn tí mo rí àkọlé náà pé wọ́n ní kí Mákindé tọrọ àforíjì lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ tí wọ́n jí gbé mo rò pé àforíjì wo tún ni létà nígbà tó sẹ́nìtì wá fìbínú sọ ọ̀rọ̀ tán dẹ́ fìbínú sọ yẹn tó fa ọ̀rọ̀ táwọn sọ òun ni pé bọ́n ṣe gbọ́ pé Mákindé ló fẹ́ ṣèwádìí àwọn senate àwọn ò like bí Mákindé ṣe fẹ́ ṣèwádìí yẹn wọ́n láti pé àjọ United Nations kì í dá sírù nǹkan bẹ́ẹ̀ yẹn now bọ́n ṣe wá sọ pé àforíjì tó yẹ kó tọrọ ni pé òun ò provide security fún wọn tó tabadẹ ní àwò kì í kúkú ṣòun nìkan náà ni kò ń ṣe ìpínlẹ̀ rẹ̀ nìkan náà ti jí yẹn gbé bákan náà èyí tí mo fẹ́ kẹ́ ẹ fi kún ọ̀rọ̀ eléyìí tẹ́ wá fẹ́ sọ òun ni ìgbésẹ̀ tí ìjọba ti gbé lórí ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé torí pé àwọn senate àwọn fúnra ara wọn ti promise pé àwọn máa fún àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ yẹn ní 50 million ẹ di point yẹn dáadáa ìròyìn sọ pé àwọn senate wọn láwọn fúnra ara wọn náà ti promise pé ẹjẹ ti ẹwò bóyá tó bá wà nítòsí gan mo rí ìròyìn náà lẹ́ẹ̀kan níbi tí wọ́n ti ní senate ti promise àwọn akẹ́kọ̀ọ́ pé wọ́n á fi 50 million ṣe ìrànlọ́wọ́ fún wọn mo ṣe rí kinní yẹn mo ní tí a bá dẹ̀ pàdé irú nǹkan báyìí ó yẹ ká jẹ́ káwọn èèyàn rí so ṣé ẹ mọ̀ pé tí senate bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n bá fún wọn lówó ìrànwọ́ tí senate náà bá support wọn kò sí nǹkan tí ó burú ń bẹ̀. bẹ́ẹ̀ni. but ìbéèrè táwọn èèyàn kàn béèrè ni pé ṣáwọn èèyàn ò ní máa bínú pé sọ́yọ́ state nìkan náà ti ń jiyàn gbé. alákọ̀ọ́kọ́ ni pé irú ìrànlọ́wọ́ tí senate ṣe yìí láti jẹ́ wípé ok ìròyìn kan náà tó wà níbí báyìí tí wọ́n sọ pé wọ́n lẹ́nìkan wà tó jẹ́ wípé agbẹnusọ Bọ́lá Ahmed Tinubu Sunday Dare òun ni wọ́n porúkọ ẹ̀ wọ́n lòun náà ti fún ẹnìkọ̀ọ̀kan àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ tí ọ̀rọ̀ náà kàn àwọn tó gbà tú sílẹ̀ yẹn wọ́n lẹ́ni yẹn náà dáṣe wọn ní 50,000 naira ẹgẹ́ ti sìn wọ́n lẹ́ni yẹn náà dáṣe wọn ní 50,000 naira. Alhaji kó tó nígbà ríro yẹn kí n kọ́kọ́ lọ síbi tàwọn tí àwọn tí wọ́n lọ gba àwọn èèyàn lẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn wọn náà fara pa tó jẹ́ àwọn sójà àwọn navy àwọn. láwọn tó fẹ́ lọ lọ́la àwọn tó fẹ́ lọ gbà wọ́n sílẹ̀. tó jẹ́ pé àwọn èèyàn wọn náà fi ẹ̀mí tiwọn náà wọ́n fi lé. ìyẹn tó àwọn òṣìṣẹ́ tiẹ̀ tó láwọn yẹn ṣe é bó ṣiṣẹ́ láwọn yẹn àwọn tẹ̀ pé wọ́n lọ ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́ lọ àwọn èèyàn wọn kú sí. bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run á bá wa rọ àwọn ẹbí wọn lọ́kàn kíjọba náà jọ kó má gbàgbé wọn. torí sẹ́rí iṣẹ́ yìí gbogbo akọ̀ máa sọ pé ó yẹ kó ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kó ṣiṣẹ́ tábà ní kò sẹ́ni tí ó máa rí pé dádì òun lójú ogun tínú ẹ̀ máa dùn àwọn náà lẹ́bi wọn lára àmọ́ iṣẹ́ tí wọ́n ti gbà ní lóòótọ́ kíjọba jọ kó ṣe nǹkan tó tọ́ àti tó yẹ fáwọn náà kó má kọ́ dàbí gbàdé pé wọ́n ń dá àwọn èèyàn yìí nìkan lọ́lá àwọn victim nìkan ló ń dá lọ́lá àwọn tí wọ́n lọ́wọ́ lọ fojú winá tó lọ gbà wọ́n lẹ̀ gangan wọn ò ní ṣe kankan fún wọn. lára ọ̀rọ̀ táwọn sẹ́nẹ̀tì tẹ̀ tó sọ wọ́n ní pé kíjọba mọ̀mọ́ dá àwọn ajínigbé kan wọ́n ní kí mọ̀mọ́ dá wọn sílẹ̀ mọ́. sílẹ̀ mọ́ tẹ́kì ibi tí mò ń lọ gangan nìyẹn pé ẹ̀yin. inú nǹkan tán sẹ́nẹ̀tì tó sọ wọ́n lájínigbé tẹ́ bá ti mú ẹ mọ̀mọ́ sọ pé ẹ fẹ́ dá wọn sílẹ̀ pé wọ́n máa ronú pé wàdà ẹ òdùkì ta lè máa dá sílẹ̀ tìǹbù rẹ̀ ò ní dùn. Alhaji wọn á kàn ló máa kóra wọn wá sí ni. Alhaji ṣe ti rí àwọn sójà gangan tiẹ̀ lèmi ní bá sọ̀rọ̀ ẹ ti ráwọn èèyàn yín tí wọ́n pa lójú ogun ẹ ti ráwọn èèyàn tó fara pa kílẹ̀ tí wọ́n sọ pé ẹ̀ ń ṣe investigation ẹ pa wọ́n ojú ogun lẹ́jọ́ wà o you are licensed to kill ojú ogun dẹ̀ lápẹ́ léyìí
ẹ máa kó wọn lẹ̀ straight forward ẹ má ní ẹ fẹ́ kó wọn lọ court ẹ fẹ́ lọ ṣe investigation ọ̀kan mọ́ need investigation lórí anything ẹ bá wa pa wọn kọ́ kúrò nílẹ̀ kẹ bá wa pa wọn kọ́ kúrò nílẹ̀ ni ẹ pa wọn bandits yìí ẹ pa wọn àwọn tó jẹ́ wípé wọn ro ti yín tẹ̀yìn wálẹ̀ ń ro tí wọ́n gbé wọ́n á yí padà ẹ fẹ́ kọ́kọ́ lọ fi wọ́n síbì kan kọ́ lè máa ronú pìwàdà àwọn tí yín tó ti pa ńkọ́ àwọn tí yín tó ti fara pa ńkọ́ ṣé ronú pìwàdà tiwọn yẹn ṣé ó máa jí àwọn tí yín tó ti kú ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà àwọn dẹ̀ tó bá fi dídé èmi àwọn ló ń fọwọ́ ara wọn ṣera wọn ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tẹ́ bá wò dáadáa ẹ ti capture àwọn people yìí ẹ ti mọ̀ pé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mú wọn lọ ilé ẹjọ́ tó bá yẹ kó dá ẹjọ́ yẹn bó ṣe yẹ kó dá gan pípa ni ó yẹ kó pa wọ́n ni kì í ṣe pé bí wọ́n fẹ́ fún wọn lẹ́wọ̀n gbére alájì pípa ni. because lẹ́yìn pé tábàkàn délé ẹjọ́ kankan ni àwọn ta ni wọ́n pààyàn yẹn o kí ni òfin sọ pààyàn tó bá pààyàn kọ́dẹ̀ ni àbáyé báyìí ló fi sọ pé kẹlẹ́ oṣù báyìí kọ́dẹ̀ kú lórí ẹ̀. so ẹ kú máa kó wọn dé ilé ẹjọ́ ẹ̀yin. tó bá tiẹ̀ kó wọn dé bẹ̀rẹ̀ ṣe sọ ṣẹ́ẹ̀kùn lè kó wọn dé wájú adájọ́ àwọn tá a sọ pé wọ́n pààyàn rèé o kí ló fi sọ pa ẹ̀ òfin sọ pé tẹ̀ kìnìkan kọ́dẹ̀ tó fi yẹ kọ́dẹ̀ mọ́ kó lọ ibi ìdájọ́ tó bá tọ́lá àwọn kìnìún yẹn lójú àánú. wọ́n lójú àánú tí mo yẹn sọ alájì tí mo yẹn sọ nǹkan tí mo sọ nìyí pé tí wọ́n bá kó wọn dé ilé ẹjọ́ ìgbà yẹn la tún máa gbọ́ wípé èèyàn kan pè látòkè gẹ́gẹ́ bí n ta ti ń sọ láti jọjọ́ ẹ̀ so ẹ má wulẹ̀ jẹ́ kí wọ́n jẹ́ kí effort yín kó wà wasted ẹ ronú àwọn èèyàn tẹ́yìn náà ti lose ẹ kú kásẹ̀ wọn lẹ̀ kíni sẹ́ẹ̀rẹ̀ àárẹ̀ ọkàn mú òkú wọn rè that is it àbí ká tún wá rí wípé ẹ tún kó wọn ẹ wá ní ẹ kó wọn lọ síbì kan kìnìkan ẹ kó wọn lọ nú túbú kan ẹ sì ń ṣe àyàn ta ló rán wọn ta ni bàbá àṣàlẹ̀ wọn kìnìkan yẹn ibẹ̀ náà la tún ti máa gbọ́n pé wọ́n ti lọ jí ọ̀gá ológun kan wọ́n ti lọ jí gbé wọ́n wá ń ṣe dúnàdúrà pẹ̀lú gọ́fìmẹ̀ntì ṣànípẹ́ àwọn fúnra wọn ló ń fọwọ́ ara wọn ṣera wọn láàrin yẹn aláàjì àwọn fúnra wọn ló ń fọwọ́ ara wọn ṣera wọn nígbà tó yẹ pé ẹ ti ní nǹkan tó jẹ́ pé ẹ lè fi kó wọn kó wọn lẹ̀ kí ló ṣẹlẹ̀ rí wọn kó wọn bá wa bá tù ní o àwọn náà ti lùzọ ọmọ ogun àwọn náà ti lùzù wọn ní sẹ́fínì ẹjọ́ parí síbẹ̀ ẹ má jẹ́ kó tẹ́rí à ń kó wọn lọ kóòtù yẹn lọ́dọ̀ tèmi òun mo ti sọ pé kò sí bá ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kò sí bá ṣe ní sọ bí ẹlẹ́nu ara. bí ọ̀rọ̀ tí àwọn sẹ́nẹ̀tì tiẹ̀ sọ ìpè tí ẹ bá ní kán máa gba ìtúsílẹ̀. tó bá ní kán máa gba ìtúsílẹ̀. dandan ní kán máa pọ̀ sí. wọ́n tún máa pọ̀ sí ní. ẹ tó bá jẹ́ olè ó jí nǹkan wọn mú lọ tọ ọlọ́pàá ní oṣù ọkọ oníṣẹ́ bẹ́ẹ̀ mọ̀ ok má lọ ṣé kò ní lọ sọ fáwọn ìpè wáò. wọ́n tú mi lẹ̀ o. àṣàwọn ọlọ́pàá yìí tiẹ̀ tí yẹn mọ́lé ó yẹ máa bẹ ọba tí wọ́n máa tú wálé. ẹ wo kéèsì ẹni tó jí adìyẹ tí wọ́n gbé tọ́. ọlọ́dún mẹ́wàá. nígbà tó padà dé tí wọ́n tún bá gbòmìnira tó ṣe gbogbo ẹ̀ padà ló ṣe decide pé kóun ó wò pé the best thing tóun lè ṣe náà ni pé kóun tún lọ tún kinní yẹn ṣe. so alhaji àwọn pípù yìí senate ti sọ fún yín sí ẹ má wulẹ̀ sọ pé fún wọn ní amnesty kankan mọ́ àbí nkankan ẹ jẹ́ kí wọ́n máa fojú wí iná òfin bó jẹ́ pípa ni ẹ pa wọ́n straight ẹ má wulẹ̀ kó wọn délé ẹjọ́ kankan ẹ má waste time ara yín ẹ ro gbogbo àwọn tẹ́yìn náà ti lose. torí àwọn pípù yìí ẹ má yẹ ká kúrò tọ́ra wa wọ́n ní strong back àwọn kan lọ́rọ̀ sí. àwọn kan lọ́rọ̀ sí tó dẹ̀ wà láàárín àwọn pípù àwọn alágbára yìí náà tá à ń sọ yìí náà ẹ̀yin gangan lẹ́ ń fún wọn ní more power ẹ̀ ń fún wọn lágbára láti show wípé àwọn ní agbára. alájì ẹ̀yin imagine pé èèyàn tó jẹ́ wípé ó fẹ́ gba 50 million tóun believe pé nínú 50 million yẹn òun máa ná 10 million. ìyẹn nínú 50. nínú 50 so definitely ó máa believe pé òun sì ní 40 tóun sì lè gojúlé owó sì wà ńlẹ̀ fún but àwọn èèyàn tó fẹ́ gba 50 tó ti mọ̀ pé nínú 50 tóun fẹ́ gbà yìí o lábẹ́ bó tilẹ̀ wù kórí òun máa ná bí 35 sí 40 tó mọ̀ pé díẹ̀ ló kù tó máa kù fóun òun náà ti tètè ronú pìwàdà òun làwọn pípù òun ni àwọn tó ń báàkì wọn lẹ́yìn yìí òun làwọn pípù tó ń báàkì wọn lẹ́yìn yìí. torí lóòótọ́ ló ẹni a fẹ́ ronú pìwàdà o. pé kí wàá ni mò ń ṣiṣẹ́ fún. because nígbà tó bá táwọn pípù ìbá ti àwọn tí wọ́n ń lò tó bá ti wò pé bàbá mi ò lè ṣe mọ́. àgàgà tó bá tiẹ̀ sọ pé ẹ wò ó sẹ́yìn ò tí gbọ́rọ̀ yìí ni ẹni tó bá ti mú sí wọn ń pa ni o.
wọ́n pa ni ó da nínú 50 million tí bá gbà máa fún ẹ ní 30 million. Ẹ̀gbọ́n tí mo sọ ni àní tí wọ́n bá ti mú ń tọ̀ wọ́n pa ni. Owó tẹ fẹ́ fún mi ọ̀ràn kankan kódà kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ fún mi. fún mi gan kò wúlò. Ẹ̀gbọ́n ni ẹni tó bá ti mú ìjọba òfin ṣàwádà wọ́n ti pààyàn 15 last week. Ẹ wo èmi ń padà lọ sílùú mi o. Ẹ rí i pé from day wọ́n á máa jápa ni. wọ́n máa sá lọ. Ṣùgbọ́n tó bá dé ọ̀hún tó dẹ̀ mọ́nítọ̀ tó alpha kílẹ̀ bá bọ̀ wọ́n ní ká fi Kùránì búra pa ṣé àníṣe bẹ́ẹ̀ mọ́ àdèjìlá àníṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n sì ní àmọ́ lọ́lé. wọ́n ti ní kẹ́ máa lọ́lé. Ọ̀ya èyàn mélòó lẹ́nu kù ní Mali náà ẹ kó yẹn 50 mi wá. ẹ tún kó yẹn 50. Ṣùgbọ́n tó bá ti rí i pé kódà kò jẹ́ kó wọn pa ẹlòmí ẹni tó bá ti mú ọrùn ọwọ́ méjèèjì ọrùn ẹsẹ̀ méjèèjì wọ́n ń gé. tó wá di ta ń kú kú. tí wọ́n mọ̀ pé ẹ tí wọ́n gé ọrùn ọwọ́ méjì tọ́jú ọrùn ẹsẹ̀ méjì ṣé bó ti di mèkútúrú nìyẹn. kí ló tún kù. ṣùgbọ́n ẹ̀yin náà jẹ́ àjò bìrà wà léèrè ẹni tó ṣe nǹkan tẹ ní ṣe òde ṣe bẹ́ẹ̀ tó ní bẹ́ẹ̀ ni ọ̀yà máa lọ sí ẹ. tẹ́yìn dẹ̀ lùsì èèyàn. kí ni ẹ̀yin dẹ̀ lùsì èèyàn kódà kò jẹ́ pé owó nìkan lẹ lùsì bóyá wọ́n kò gbowó lọ́wọ́ ẹni yẹn. alájì èèyàn lójú ogun gan èèyàn lójú ẹ fi ìyàwó àtàwọn ọmọ yín lẹ̀ gan kì í ṣe pé bóyá lójú ogun bẹ́ẹ̀ ẹ ń rí ìyàwó àtọmọ yín lẹ́gbẹ̀ẹ́ yín. kẹ̀dẹ̀ wa ni àwọn yẹn ti pààyàn rẹpẹtẹ. wọ́n ti pààyàn rẹpẹtẹ. ẹ wá ní kóun máa lọ ṣé kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ṣé báwo ló ṣe rí lára ti yín. òun ni mo ṣe ní àwọn sójà ilé mi máa bá wí pé ẹ wo ẹ ní license láti pààyàn lọ ẹ ṣe bó ṣe wù yín for now. ìtẹ̀sẹ̀ ń gbowó iṣẹ́ láti yọdún yìí nìyẹn ẹ ṣiṣẹ́ yín bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ẹ kó wọn lẹ̀ ẹ má jẹ́ kó ní yín lára. ibi kan sì ní lára lélẹ́yìí ẹ tẹ́ kẹ́kọ̀ọ́ wà níbi tẹ́ wà ibo ló ń lọ kíníkan padà that's all kẹ́rọ máa ṣe fàájì yín wọ́n wá ní yín lára ẹ̀ ń gbébọn 24/7 yẹ búlẹ̀tì kọ́ lè fò létí ẹlòmíì. bẹ́ẹ̀ni tí ó ṣe fọ́ì. alájì ariwo búlẹ̀tì. ok yín náà wà wọn tó kú sí inú igbó yẹn sí tí wọ́n ti lọ rescue. tó ti lọ rescue. kápẹ́ kò sí ìjínigbé ni ṣé bọ́fíìsì ni wọ́n bá wà ọ́fíìsì ni wọ́n bá wà wọ́n bá dédé kò dín sí nǹkan tó jọ pé wọ́n lọ. tí búlẹ̀tì bá fò létí ẹlòmíì lè ya odi. bẹ́ẹ̀ni. ó lè ya odi fún 6 months kó má gbọ́ kankan mọ́. torí àmọ́ máa ìmájì pé kápẹ́ kí ni ẹ lọ bá etí òun kọ ẹ̀mí yẹn kàn máa mú etí ẹ̀ yóò kàn máa mú fóyí láì ṣe pé àìwà lójú ogun. ẹ̀yin lẹ́pọ̀ owó kan pé ẹni tí bọ́n bá bà lẹ́kẹ̀ẹ́. yọ mọ̀ pé fi yọ sí ẹ̀yin wo ni ha. yorùbá yẹn ni àgbẹ̀. yọ mọ̀ pé àṣeyọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sẹ́ni yẹn tẹ̀sí ẹ̀ rí. ẹbí ilẹ̀ náà ebo ilẹ̀ náà sọ pé ẹ̀ ń tọ́kọ̀ gbé tiẹ̀ kọjá fọ́yì. ó máa ya odi ni. òǹgá mọ̀ pé ìyá adúniya kí ọ̀gbọ̀n orí láyé. ìyá adúniya gbà ni. so màá rọ̀ wọ́n máa bẹ̀ wọ́n kọ́ ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kọ́ ṣe kọ́ má dúró de òun ni sẹ́díìtì ti sọ fún wọn sí pé ẹ má sọ pé ẹ ń create amnesty fẹ́yàn kankan mọ́ ẹ má kó àwọn pípù yìí lẹ̀ ẹ pa wọ́n lọ ẹ ṣe wọ́n bó ṣe ń ṣe ẹ̀yìn náà ní kẹ́sì because àwọn pípù yìí wọ́n ní bẹ̀rù Ọlọ́run. wọ́n ní ó ti ẹ̀ jìnnà sáwọn ọlọ́kàn. bó ṣe wà yẹn wọ́n kọ́ ẹ wo nǹkan tí ìyá kìíní sọ ìyá principal tó sọ wọ́n ní wọ́n nu àwọn ọmọ kéékèèké tí wọ́n tó bá ń pariwo wọn lóde kí làwọn yẹn mọ̀. ẹ̀yin náà tí ajínigbé òfin lè ronú pé kí ni wọ́n mọ̀. kí ni wọ́n mọ̀. ṣé ìpẹ́ kọ́ rò pé ọmọ ìkéré. ó kéré ó dà má bínú ó dà gba bisikíìtì kọ́rẹ́ wọn wọ́n ní wọ́n tún nà wọ́n nẹ̀ báwo ariwo wọn ló ń kọ́ attention. kódà kankan tí a máa fi bá wọn ṣeré pé àwọn ìjọba yín ló jẹ́ a máa ṣe yín báyìí àwa náà mí ni láti họ́ ti yín bọ̀tẹ́ sá mọ́ bínú pẹ̀lẹ́pẹ̀lẹ́ gba bisikíìtì. àmọ́ wọn rí gbogbo yẹn ṣe lílù ni tẹ́lẹ̀ bá mọ̀ ẹ wálé ń pardon wọn ẹ̀ ń ṣe kinní kan ẹ̀ ń ṣe investigation kan lórí wọn ẹ fẹ́ mẹni tó rán wọn kí lẹ fẹ́ tẹ́ bá mẹni tó rán wọn ṣẹfẹ́ lọ lù ni. àwọn èyí tẹ́ mú ẹni tó rán wọn gan kí lẹ tí ìfẹ́ ni tó rán wọn ṣe. àwọn tí wọ́n rán gangan ṣe bẹ́ẹ̀ padà tú wọn sílẹ̀ náà ni. láwọn tí wọ́n ti rán. so ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa ká wo kọ́ ronú sẹ́rí ikọ́ ẹ̀yọ̀ kan lè mi máa sọ fún wọn kọ́ máa rántí àwọn tó ti kú láàrin wọn tó jẹ́ pé àwọn pípù yìí náà lò pa wọn. mo ní èèyàn kan títí di èní àfi kó má gbọ́ olè kì í ṣe olè pé ó jí mi láṣọ o tó bá gbọ́ amọ̀ọ̀bà pé wọ́n mú amọ̀ọ̀bà níbì kan ó rẹ́dí àti kó squad torí olè ló pa ìyá ẹ̀ olè ló pa bàbá ẹ̀ amọ̀ọ̀bà ló pa ìyá ẹ̀ ló pa bàbá ẹ̀. so irú kíní yẹn ó máa gbé núyàn forever ni inú ẹ̀ máa rántí wípé àwọn colleagues yín wọ́n ti pa wọ́n
ó dẹ̀ lè jẹ́ ẹ̀yin náà ló ń pa. ok nsìn ẹ̀yin fẹ̀mí tí yín lélẹ̀ àwọn fẹ̀mí tí wọ́n lélẹ̀ wọ́n fẹ̀mí tí wọ́n wéwu pé kọ́ lè bá dá wọn kan lẹ̀ ṣé gbogbo ìgbàlẹ́ fẹ́ máa take risk yìí lọ ni ṣé rárá lẹ́yìn náà fẹ́ nísinmi ni tó ẹ kúkú kó tó ń lẹ̀ pátápátá kẹ́ lè bá nísinmi ọ̀rọ̀ mi ò ju yẹn lọ lórí ti àwọn agbófinró àti ọmọọṣẹ́ ológun tí wọ́n lọ ja àjàyè lórí tàwọn torí oríire community nípa ti engineer Ṣèyí Mákindé àtàwọn senate tí wọ́n sọ aláàjì lóòótọ́ ìjà ńlá ó ń bọ̀ dẹ̀kẹ̀rẹ̀ àwọn báyìí là ń dẹ́ẹ̀dẹ̀ o tá a bá wò dáadáa ẹni tí engineer Ṣèyí Mákindé sọ gẹ́gẹ́ bí nǹkan tèmi sọ lánàá lórí ètò mo ní tá a bá ní ká wò dáadáa àwọn náà fẹ́ ṣe ìṣe wípé ibi tọ́rọ̀ yìí ti ṣẹ̀ wá àwọn fẹ́ mọ̀ ni àwọn fẹ́ mọ̀ látàrí pé àwọn ò mọ nǹkan kan pa ẹ̀. àwọn ò mọ nǹkan kan pa ẹ̀. ó wá ń dùn wọ́n pé ta ló mú mọ́sàdé lórí mi. wọ́n dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ̀ wípé àwọn ò mọ nǹkan kan nípa ẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí wípé n táwọn sẹ́nìtì sọ tọ́ ni pé kó apologize ẹ má jẹ́ ká tanra wa gbogbo wọn náà ló bá wí. ok. ọ̀rọ̀ táwọn sẹ́nìtì sọ fúnra wọn. àtọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ìpínlẹ̀ míì. gbogbo wọn pátápátá ló bá wí. bófin tó délé ló yẹ kó délé à. ló yẹ kó délé à gbogbo wọn pátápátá ló yẹ kó apologize fún gbogbo Nigerians. torí láti yọ ọdún tí kálukú ti ń pariwo pé wọ́n ń ṣe gbáǹbí wọ́n ṣàwọn bí kí ni wọ́n rí ṣe sí. nígbà tó wá náà wọ́n ń gbé lọ United Nations lẹ́wà jáde pé ṣèbóun ló yẹ kó take care security ìlú ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ ṣe ti sọ látìgbà tó ti ń gbógun ti Taraba Sokoto Borno nǹkankan kẹ́ ti jáde kẹ́ ti sọ pé kí kálukú mójútó security ìlú ẹ̀ ọjọ́ kìíní àná rèé aláàjì wọ́n sọ fún wọn wípé ẹ̀yin o wọ́n máa gba àwọn security lẹ́yìn yín o gbogbo yín pátápátá lẹ́bí sí gbé. àwọn kálukú mọ̀ níbo lọ́ọ́ ṣe fẹ́ mọ́ rin gbòòrò ni. kí ló dé tẹ́ ẹ̀ ṣe wá nǹkan ṣe sí lápapọ̀. nígbà tí bàbá Tinubu sọ pé kọ́ wọn àwọn withdraw gbogbo security dátọ̀ withdraw gbogbo security pátápátá gbogbo yín pátápátá lẹ́ kígbe. ẹ máa ṣe bí ìgbà tó yẹ pé ìgbà tí engineer Ṣèyí Mákindé wá sọ pé àwọn lọ sí UN táwọn lọ United Nations ní òun ló yẹ kó take care torí ẹ ti mọ̀ wípé tó bá fa gbùrùgbùrù àfagbó. wọ́n dẹ̀ right tó bá lọ sí UN wọ́n right àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ẹ má jẹ́ ká waste time lórí tí kò sí time ńlẹ̀ fún mọ́. gbogbo n tá à ń sọ yìí oṣù méjì ló bò lójú sóṣù mẹ́ta ẹ máa bẹ̀rẹ̀ national campaign káàkiri nationwide. no time to check time. no time to check time so the only problem tó wà nílẹ̀ náà ni wípé wọ́n ti sọ fún yín wísìn wípé kẹ́ ẹ mójútó ààbò lẹ́yìn bẹ́ẹ̀ ṣe máa wá ṣe é tẹ́ máa improve security ìlú yín ló jà ló ṣe kókó. kò dẹ̀ yọ ẹnì kankan lẹ̀ gbogbo gọ́fìnà ni. gbogbo gọ́fìnà pátápátá ni gbogbo gọ́fìnà pátápátá káàkiri ilẹ̀ Nàìjíríà ni gbogbo wọn pátápátá ló yẹ kó make sure wípé wọ́n tighten ní security kìíní wọn pátápátá kí ọkọ má prove pé bákan ní tọ̀dọ̀ tòun ṣe rí òun bákan ní òun àwọn èèyàn ń ṣe dáadáa kò sẹ́ni tínú ẹ̀ ń dùn ní gbogbo 36 states ta ní Nàìjíríà mọ́ kò sẹ́ni tínú ẹ̀ dùn mọ́ kò sẹ́ni tó lè forí tó lè sùn kínú ẹ̀ dùn.